Africa Content TV. Ẹni mọ bí nǹkan ẹ ṣe bí rí bó ṣe wà important sí àti bó ṣe jẹ wá lógún ẹ ṣe rí party chairman náà ó yẹ kálájí sọ ní ìdábí wà bí àwọn chairman council méjì náà lè kọ́ wà bí àmọ́ meeting before meeting after meeting lọ ṣe káàkiri ọ̀tẹ̀ náà kàn bọ̀ lọ́nà náà ọba ní bá wa kú tọ́ba lẹ́ẹ̀dí bá a náà mẹ́sẹ̀gì náà ṣe kí ni apọ̀ ọkọ̀ ní ara ṣẹ̀wọ̀dà sáà ẹ jẹ́ kí ọ̀rọ̀ Lagos Island náà àwọn la máa ń ṣe kí ni àwọn la máa ń ṣíwájú àgbẹ̀yìn rìn ẹlòmíì ò mọ́ tó fi ń ka fóòtù òun ṣe bá máa sọ wá ní àdìmọ̀ṣọ́ lè rò pọ̀ sí jù lóòótọ́ àdìmọ̀ṣọ́ lè rò pọ̀ sí àmọ́ Lagos Island small London ní small body big Lagos Island percentage lọ fi ń ka fóòtù òun ṣe pé bóyá èrò pọ̀ percentage lẹ́kẹ̀ yìí ẹni tó ń sọ percentage tó pọ̀ jù Lagos Island ní àdìsí àyè score 96% àmọ́ lọ́wọ́ eléyìí tó wà lẹ́yìn 100 láti ṣe kí ni. láti sọ̀rọ̀. ó máa ṣẹlẹ̀ àbí òní ṣẹlẹ̀. ó máa ṣe ó ti ṣẹlẹ̀. ó máa ṣẹlẹ̀ àbí òní ṣẹlẹ̀. ó máa ṣẹlẹ̀ ó ti gbogbo ṣẹlẹ̀. táwọn ará bí ìbá wà àtàwọn aṣòṣì mábọ̀ tó kó ẹjọ́ kó àwọn jẹ́ lọ́lọ́ fọ́ọ̀mù ẹgbẹ́ kan nínú Lagos Island àti ogun Lagos State ẹ jẹ́ ká ṣe kí ni ẹ jẹ́ ká gbá wọn wọlé kí ló lè ṣe kí ni kí ẹni wá lè fi tú ọ̀rọ̀ àwọn pé Lagos Island máa ń ṣe dáadáa àwọn tí local government kò bí ò bá ṣe dáadáa ó máa affect state gbogbo 20 local government including 37 SCDA là láti mójútó lẹ́gbẹ́ mistake tó ṣẹlẹ̀ sí wa 2023 yẹn àgbọ̀rọ̀ tí wà sẹ́ẹ̀ irú ẹ̀ wáyé wọ́n àwọn àgbàlagbà nínú èsì ó ṣe kí ni òdúró lẹ́ẹ̀kejì gbogbo tó dẹ̀ kọ́ọ̀sì kan yẹn gbà ẹ́ díẹ̀díẹ̀ tó jẹ́ tinú ẹgbẹ́ wa tó ń bọ̀ ọmọ ẹgbẹ́ inú gbogbo sọ́ọ́sìdì yẹn lèmi ti yọ kúrò bẹ́ẹ̀ kò dẹ̀ ti ń jẹ́ jẹ fresh tomato ẹ̀ dẹ̀ ti ń jẹ fresh potato kò dẹ̀ sí ìjọba làgàtà mọ́ ìjọba tọ́ka ìjọba tọ́ka ló wà àbí nǹkan kan wà títí promise fún yín pé bá ṣe tí mi ṣe ni kò sí nǹkan náà ẹ̀rọ̀dà sàn so mo fi ọlọ́run bá ilé ìjọba ìbẹ̀ gbogbo wa ẹ̀ tí ò bá ní tó ní voters card tó ní ọ̀rọ̀ kan tó yẹ kó ṣe kí ni má jáde ń ta nígbà kó sọ ẹ̀rọ̀dà sàn débi tó máa fi ẹ́ wáṣọ máa fi ẹ́ ṣí yẹ̀yẹ́ a ti yan àwọn èèyàn always pẹ̀pẹ́ ọ̀dàdò òkòrò gbogbo wọn wà bẹ́ẹ̀ lọ bá wọn so kíní sílẹ̀ ṣùgbọ́n wà bẹ́ẹ̀ láti gba gbogbo tó bá fẹ́ gbà láti ṣe torí mo pe ṣáàmà pátì pé kíní end of this month lọ́fẹ́ ṣe kí ni ìpínlẹ̀ bá ṣáàmà pátì sọ̀rọ̀ pé kọ́tẹ̀ fi jẹ́ kọ́ bá extend yẹ àwọn ṣáàmà pátì ní ojú agbára wọn lọ òun ṣe kan state nǹkan federal ni àwọn mo ti bá youth leader láyọ̀ israel sọ̀rọ̀ orí bàbá tẹ̀sí kọ́kọ́ ṣe tẹ́ǹtì iná ọ̀hún adú pass message yẹn o tẹ̀ ti get across inú wọn o ti get across wọn náà nínú fílà pé láti lè kọ́ ṣe kí ni wọ́n tẹ̀ tún bá extend yẹ̀ bóyá bíi 2 weeks àbí 3 weeks káwọn èèyàn ṣe kí ni wọ́n tún lè fi turn up dáadáa Lagos State ló láti jẹ wá lógún torí bẹ́ẹ̀ ni president wa ti jáde àdẹ̀gbọ́ lójú ti bàbá lóbi tọ́mọ aláwùsá àbọ̀mọ Ìgbò tọ́mọ máa fi bàbá wa ṣe yẹ̀yẹ́ ṣẹlẹ̀sán ẹ̀dẹ́ awo ẹ̀yọ́ ọ̀gbẹ̀rìn ni mo fi ọlọ́run bá ẹlẹ́jùmọ̀ ìfẹ́ gbogbo yìí ìjìyà wà fún o tó after this one a máa pé bí kejì bí bọ́ọ̀dì bí kejì lóde yẹn alága ohun ojúṣẹ́kù ó ṣiṣẹ́ gan ó ṣiṣẹ́ gan ìdí ẹ̀ kó máa fi rùn gan bó ṣe ń ṣiṣẹ́ báyìí ó tún lé pọ̀ sí ẹ bá ṣe kòsà mẹ́ta fún kòsà iṣan ara ẹ̀ omi ara ẹ̀ jẹ́ ara ẹ̀ kọ́ máa fi dà láàmú ẹ̀yìn pírọ́dọ̀tì tó dáa ni tó bá ṣe lé ìtàn ibi gíga bí house of rep bí commissioner ìgbọ́dọ̀ bá a tó. Insha Allah. ṣẹ́wọ́n sàn ẹ jẹ́ kí nǹkan yẹn kó jẹ wá lọ́pọ̀ dáadáa kó lè jẹ wá lórí ìjìyà dẹ̀ wà fún ìjìyà tó dẹ̀ wà fún ni pé after tó bá ti close yẹ a máa pe gbogbo branch kọ̀ọ̀kan ní gbogbo list yìí wà ní state tó bá yẹ pé 400 workers tó ní lábẹ́ branch yẹ tó bá ti ń bọ̀ báyìí
tó bá ti ń bọ̀ báyìí pẹ̀lú kíní membership APC ẹni kó má bọ̀ ìwọ tó bá ti rí produce tó bá ti rí múlẹ̀ a máa suspend ẹgbẹ́ ẹgbẹ́ ni o a máa suspend ẹgbẹ́ ẹgbẹ́ ni ìyà tó wà fún ìyẹn o ẹ pàtẹ́wọ́ ara yín lẹ́kọ̀ọ́ ẹ bá ń gbọ́ ara yín lè ṣì wà ọlọ́mọ ẹ̀ kó ṣì wà lára yín ẹ pàtẹ́wọ́ kó pọ̀ tábà ti pe branches kọ̀ọ̀kan bá ṣe reconciliation láti lè fi yọ owó subsidy kó ẹgbẹ́ union bẹ́ẹ̀ la ṣe máa ṣe a máa pe branches kọ̀ọ̀kan ní àyíṣe ayé níbi 247 branches ní gbogbo state yìí àlẹ̀mọ́yé mẹ́mbà national union ẹ̀kẹ́nu state yìí lẹ́sẹ̀ 80,000 mẹ́mbà láyé nínú state ìyẹn náà là sọ tabako owó 80,000 yẹn tabaka 80,000 tabaka owó ìyàwó yẹn kankan mọ ètò +2 ló jẹ́ ìyẹn tabatuka owó ọmọ wa méjì mẹ́ta mọ +4 +5 ló jẹ́ yẹn àníṣe àkọ́kọ́ fúnra wa lásán àyè kówó bíi 250 tí yọ nẹ̀dáde fún bàbá wa. Bẹ́ẹ̀ni. Ìyẹn la ṣe kíkẹ́ ṣe kí ni ẹ mójútó gbogbo various branches ní ìjìyà wà fún o ìjìyà wà fún torí pátì ẹgbẹ́ yìí náà ló dúró fún wa wọ́n lè ń ṣe nǹkan tá a fẹ́ Lagos State gómìnà wa Babájídé Olúṣọlá Sanwó-Olú òfin wa ṣe é nígbàkigbà ògbàkigbà ló ń tẹ̀kí wa ló ń tọ́jú wa pírẹsidẹ́ǹtì wa lọ́lẹ̀kẹ̀ yìí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wọn ní international báwo wọ́n tún ṣe kí wọ́n tún ṣe ibi bí wọ́n tún kó mọ́tò fún wa wọ́n tún kó mọ́tò fún àwọn NSA àwọn labour congress àwọn náà lọ tún kó gbogbo mọ́tò yẹn fún àwọn tó lè máa ṣe gbogbo ọba yẹn fún wa ó yẹ káà náà mọ láì láti ṣe kí láti pay back kí lẹ́yìn ní pay back tó ní ìlọ́dọ̀ tiwa ni pé a fi fóòtù wa a fi gbé president wọlé a lè fi gbé kọ́mí gọ́ọ̀nà wa láti mọ̀ wọlé a fi gbé wọn senator wa wọlé a fi gbé ẹ̀pù wọlé a lè fi gbé assembly wọlé a ṣe gbé ṣáàbà council àtọ̀wọ̀n kánsẹ́lọ̀ wa a ṣe gbé wọn wọlé tí ó dẹ̀ sí ìlera bẹ́ẹ̀ tó bá di 2027 náà ẹ jẹ́ ká gbé bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àti bàbá wọlé ọ̀gá pápákọ̀ ló dé ẹ̀ Alhaji Sodiq dábí ẹ fún wọn látẹ̀wọ́. ọlọ́ba àná rẹ ẹ̀mí bàbá so débi tó kọ̀ntínú ọ̀rọ̀ mi màá gbé máìkì fún mẹ́ta lọ́kọ́ sọ́ba lójú kọ́wọ́ náà ṣe kéde wọ́n àdírẹ́sì wa wọ́n lè bá wa sọ̀rọ̀.